Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wa ní orí ìkànnì Odùduwà World Media. Orúkọ ti tèmi kò yípadà, Comrade Lamid Àkànbí, ìyágbó ìyájù ọkùnrin púpọ̀. Kí la mú wá síwájú yín, ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní àṣàárọ̀ yìí àbí ní àṣálẹ́ yìí àbí ní ọ̀sán yìí, according to àsìkò tí ẹ bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Ó tójọ́ mẹ́ta tí àwa Odùduwà World Media tí ó jẹ́ former Yorùbá World Media tí a ti ṣètò gbẹ̀yìn. Àwọn ìdí oríṣiríṣi, àwọn nǹkan oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìrìnàjò tá a wà yìí. Àwọn forces tí kò yẹ kó ká tiẹ̀ máa rí nípa pé dandan dandan wọn ò gbọdọ̀ gbọ́ ẹ, dandan dandan òkìkí ẹ̀ ò gbọdọ̀ tàn, dandan dandan wọ́n gbọ́dọ̀ fani lọ́wọ́, fani lẹ́sẹ̀, fani lórí jábọ́. Nínú the same struggle tí ó jẹ́ àwa ọmọ Yorùbá là ń ṣe ìjàmbá fún ara wa nínú ìrìnàjò yìí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kó tó di pé a máa bọ́ sí agbami ètò, ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tí ó ṣọ́ wa dé ọjọ́ òní, ọba tó ṣọ́ wa láti ọdún 2020 nínú ìrìnàjò Yorùbá self-determination. Yorùbá tí a ti ń gbìyànjú láti ṣe kíni, láti kúrò nínú oko ẹrú tí àwọn British tí wọ́n kó wa sí. Nínú ẹ̀ náà la ṣì wà tí a yẹsẹ̀ rárá. Kò dẹ̀ sí ìpadà sẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa pé bàbá wa Chief Sunday Igboho tí mi ò tíì fẹ́ mú ẹnu bà. Nítorí pé àwọn èèyàn á máa wò ó pé ẹni tí ò ní oríṣiríṣi nǹkan má tí jẹ́ kí n lọ sí orí ọ̀rọ̀ yẹn. Ọ̀tọ̀ ni nǹkan tó gbé mi wá sórí program ní èní. A máa jọ̀yànná ọ̀rọ̀ yẹn lórí live program tá a bá máa bẹ̀rẹ̀ ní orí ìkànnì yín nìkan ni. Ẹ bá wa subscribe, ẹ bá wa like ẹ̀, ẹ bá wa ṣe kíni, kẹ́ ẹ bá wa pín káàkiri kẹ́ ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Ẹ má bínú sí wa pé ó tójọ́ mẹ́ta tá a ti jáde. Mo tún tọrọ àforíjì ni ẹ̀yin èèyàn wa. À ń tò nǹkan kan, à ń wá àwọn ìdí pàtó tí kí ni nǹkan tó ń fa ìfàsẹ́yìn fún self-determination tá a gbé sọ́wọ́ lórí àwọn politicians tí wọ́n ti fi sáàárín wa, tó jẹ́ pé àwọn tí wọ́n ń lò fún wa láti fi fà wá lọ́wọ́ sẹ́yìn. Àwọn ló fa ìfàsẹ́yìn fún ìrìnàjò yìí púpọ̀ púpọ̀ jù. Tá a bá sọ pé àwọn tí wọ́n gbé self-determination yìí sọ́wọ́ lótìítọ́ lódodo, bóyá la pé 10% nínú 100%. Ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, ẹ jẹ́ ká bọ́ sórí agbami ètò. Nǹkan tí mo mú wá síwájú yín gangan ẹ̀yin ọmọ Yorùbá, kó lè yé yín pé àwọn amúnilọ́wọ́ dání wọ́n ṣì wà nínú ìrìnàjò yìí tó jẹ́ wí pé wọn ò fẹ́ ìlọsíwájú ìṣoríire ọmọ Yorùbá kankan lórí pé gbólóhùn asọ̀ nǹkan kékeré tí kò yẹ kó fa. Ṣebí o ò fẹ́ bá mi ṣe, wàá dẹ̀ move on pẹ̀lú life títí ẹ. Sister mi Àṣàkẹ́ TV show tí gbogbo yín mọ̀, tẹ́ ẹ máa ń wò, tí wọ́n máa ń mú àwọn ìròyìn yàjóyàjó wá síwájú ojúwòran yín. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ti gbé YouTube channel yẹn, wọ́n ti gbé wá sílẹ̀ lórí iṣẹ́ takuntakun tí Deputy Chairman former Yorùbá World Media tí wọ́n jẹ́ acting Odùduwà World Media lọ́wọ́lọ́wọ́, Àṣàkẹ́ TV. Ẹ jẹ́ mọ̀ pé wọ́n ti gbé, a máa fi fọ́nrán yẹn à á fi wọ̀n yín níbi tí àwọn gangan fúnra wọn tí wọ́n ti sọ fún yín tó ti yànnàná ọ̀rọ̀ yẹn pé wọ́n ti gbé YouTube wa wálẹ̀ o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa subscribe sí Àṣàkẹ́ Akọ́mọlédè. Wọ́n ti ṣí YouTube tuntun ìmíì tí wọ́n ń bẹ̀rẹ̀ láti ẹni tó ti build the channel ẹ̀. Ṣé mọ̀, did you know what it takes to build a YouTube channel? It is not an easy task at all. Ká má wá sọ pé subscriber ẹyọ kan, subscriber méjì, mẹ́ta, mẹ́rin, ṣé mọ̀ làálàá kókó jọ̀jọ̀ tí èèyàn á ti ṣe kó tó rí subscriber 1000 péré, kó tó rí subscriber 2000, 3000. Àṣàkẹ́ TV show subscriber Àṣàkẹ́ TV show ó ti ń wọ almost 30,000 subscriber.
nípa pé kí ìlọsíwájú kó bá ìran Yorùbá, nípa pé kí á mú àwọn information tó yẹ kẹ́ ẹ gbọ́ lára àwọn tó jẹ́ pé wọ́n wà very active nínú ìrìnàjò yìí bí wọ́n ṣe fẹ́ gbé wọn wálẹ̀ òun ni wọ́n wá. Ìkan nínú wa náà ni Masby, ìkan nínú wa náà ni àrólé Baba Tẹ́ntẹ́ Olúmaìkọ́ Balọ́lá JP, ìkan nínú wa ni Àṣàkẹ́ TV show tí wọ́n ti gbé wálẹ̀ bá àtúmọ̀ èyí tí wọ́n tún máa ṣe lẹ́yìn Àṣàkẹ́. A kò fẹ́ pe àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó lè máa yé yín pé ọ̀tá pọ̀ ju enemy lọ. Ọ̀tá ó ṣe kí ni, ó pọ̀ ju enemy lọ. Enemy ọ̀tá náà ni, ọ̀tá lọ̀tá ń jẹ́. Ẹ̀yin èèyàn wa, a máa fi fọ́nrán yẹn a fi wọ̀n yín. Ìkan nínú wa náà ni Àdìtú, ẹ lè gbọ́ pé wọ́n tún ti gbé YouTube Àdìtú náà lọ. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀ wọ́n ń ṣe ni, tí wọ́n ń report, tí wọ́n ń wá opportunity how to shut down àwọn tí wọ́n gbé òtítọ́ sọ́wọ́, tí wọ́n ń sọ̀rọ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá, tó ń sọ lótìítọ́ lódodo, tí wọn ò fi kan méjì, tó ń fi méjì tó ń fi kún ẹyọ kan, tó jẹ́ pé nǹkan ẹyọ kan yẹn self determination tí ò gbọdọ̀ ní àbàwọ́n nínú. Ẹni tí a sọ pé kéèyàn má ṣe politics, a dẹ̀ sọ pé kéèyàn má ṣe self determination. Ẹni tó bá wà nínú self determination dandan ni kó stick to self determination. O ò wá ní máa wò pé jẹ́ kí n bákan méjì, let me be a chameleon, jẹ́ kí n wà nínú one Nigeria, kí n tún máa ṣe kí ni, kí n tún máa ṣe Yorùbá nation. You can't serve the two at a go. Self-determination is self-determination. Nothing but self-determination. Ẹ̀yin èèyàn wa. So a máa fi fọ́nrán yẹn a fi wọ̀nyí. Tẹ́ bá wá gbàgbé, kẹ́ má bàa gbàgbé, ẹ jẹ́ kí n tún rán yín létí eléyìí tí ó ṣẹlẹ̀ nínú Yorùbá World Media ní ọdún 2025 May 31st tí ó jẹ́ wípé èmi tí mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Yágbóyájù tí wọ́n yàn mí as new chairman of Yorùbá World sípò pé new chairman, new vice chairman, kò máa pé oṣù méjì tí wọ́n gbé YouTube wa wálẹ̀. Kí la ṣe? Èmi create another YouTube channel immediately because all time yẹn ni bàbá wa Professor Banji Akintoye tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, tí wọ́n fẹ́ wá ṣe declaration of mega rally lórí Yorùbá World Media. Bí àwa ṣe ń ṣe dáadáa, wọ́n rò bóyá àní lè ṣe ni. Àwa continue láti máa ṣe àṣemú bí wọn ni, máa jó lọ, mò ń wẹ̀yẹn, òun ni wọ́n ṣe fún wa. Ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ láti ẹnu Àṣàkẹ́. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ mọ̀ pé Àṣàkẹ́ TV show tí sísítà mi Àṣàkẹ́ TV tí wọ́n ń lò, tí ó ti ní almost 30,000 subscriber. Wọ́n dẹ̀ gbé wá sílẹ̀ láìfà láìrò láì ṣe nǹkan kan, láì sọ̀rọ̀ wọn ẹnikẹ́ni láì dá, nípa pé ká educate àwọn ọmọ Yorùbá ní èdè tiwa, èdè Yorùbá tiwa. Wọ́n dẹ̀ ṣe kéde, wọ́n dẹ̀ gbé YouTube yẹn wálẹ̀. A tiraka, a gbìyànjú, a ṣe gbogbo nǹkan tá a ní láti ṣe kíni, láti make sure pé ẹni tó fún wọn ní strike mẹ́ta ní ẹ̀kan náà, ní ìgbà kankan náà, one complain ó fún Àṣàkẹ́ ní strike mẹ́ta. There is somebody behind fídíò tí wọ́n ti ṣe láti ọdún 2024. Wọn ò fún wọn ní strike ní gbogbo ìgbà yẹn o. Ó wá di 2026, 2024 lọ, 25 ó complete lórí pé gbọ́n mi sí omi ò tó. Wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ wọ́n rìpọ́tì láti sọ pé ẹ lọ wo content Àṣàkẹ́, àwọn fídíò yín òun ló ń gbé. Àwọn tó dẹ̀ ní connection pẹ̀lú wọn, wọ́n mọra wọn, wọ́n mọ̀ pé duty conscience yẹn á máa worry wọn báyìí. Kí la tún mọ̀ tó tún máa ṣe lẹ́yìn ti Àṣàkẹ́? Bóyá eléyìí tá a fi ń educate ẹ̀yin ọmọ Yorùbá tí a ṣe program láti bí oṣù méjì sẹ́yìn nísìn, látìgbà tí a ti ń rí pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé. Kò sí information tá a fẹ́ wá bá ẹ̀yin ọmọ Yorùbá sọ.
nípa ọ̀rọ̀ self determination àìtí rí genuine information níbo là ń lọ àkọ́ lè má tánra wa nínú ìrìn àjò yìí. That is the reason why tí ẹ ṣe rí àwa Odùduwà World Media láti jáde láti wá fún yín ní information tí ò ní make sense, because ìkànnì yìí ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá fún ìrìn àjò self determination ìkànnì. Ẹ máa rí fídíò tí a ṣẹ̀ṣẹ̀ upload tí àwọn YSDM tí wọ́n sọ pé nǹkan báyìí ó yẹ ká pe àkíyèsí àwọn èèyàn, a ṣe kí ni a gbé síta because that is genuine information fún movement ilẹ̀ Yorùbá. Àkọ́ lè dédé máa bọ́ sórí ayélujára nítorí pé a fẹ́ sọ̀rọ̀. Self determination kò sí nǹkan tó ń pè ní pé kakọ̀ máa fún àwọn èèyàn ní false information, but personal YouTube channel wa kí ni báwo ló ṣe affect ìrìn àjò tá a wà yìí tó fi di pé ẹ máa report to personal YouTube channel fún àwọn èèyàn láti ṣe kí ni láti gbé ẹni yẹn wálẹ̀ nítorí pé kò tọrọ jẹ lọ́wọ́ yín mọ́, nítorí pé kò ráwọn owó mọ́, ó dẹ̀ ń ṣe dáadáa sínú ìrìn àjò tá a wà yìí. Masbi ń ṣe dáadáa sínú ìrìn àjò tá a wà yìí. Àrólé Tẹ́ntẹ́ ń ṣe dáadáa sínú ìrìn àjò tá a wà yìí. Ẹ̀yin kọ́ lẹ̀ ń ra dátà, ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ́ọ̀bù wọn. Ẹ lè sọ pé títorí pé YouTube wọn ń ṣe dáadáa, definitely wọ́n á convert ẹ̀bùn tí wọ́n ní, wọ́n á convert ẹ̀ sí owó. Tọ́wọ́ wá rí owó yẹn wọ́n á fi ṣe nǹkan tó dáa sínú ìrìn àjò. Ṣé ẹ mọ iye èèyàn, ṣé ẹ mọ iye group tí wọ́n ń support pẹ̀lú owó yẹn ni? Òun lẹ ti gbé wálẹ̀ yẹn o. Ó túmọ̀ sí pé ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní lọ síwájú, because ẹ fẹ́ kí ọmọ aláìní kó ní, ẹ fẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ ń ní, ẹ̀yin nìkan lẹ ń fún wọn, ẹ̀yin nìkan ẹ máa wá fi sọ̀rọ̀ sí wọn, ẹ máa fi sọ̀rọ̀ òdì sí wọn nígbà tó bá yín sọ òótọ́ ọ̀rọ̀. Ẹ fẹ́ kí wọ́n ní voice kankan, kí wá ní Yorùbá nation tá à ń jà fún. Nígbà tẹ́ ẹ fẹ́ máa kó àwọn aláìní lẹ́rú nínú ìrìn àjò tá a wà yìí. Ẹ ti already oppress wọn pẹ̀lú nǹkan kékeré tọ́lọ́run fún yín. Nǹkan kékeré tọ́lọ́run fún yín. Èmi o, Àkànbí, yágbóyájù, ọkùnrin púpọ̀, mi ò ní ṣerú owó. Ibi tó bá yẹ kí n ti sọ òótọ́ ọ̀rọ̀, kẹ́ ẹ fún mi ní 1 million 1 billion. Tí ẹni tó fún mi ní owó tó bá ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó, dandan ni ká po onítọ̀hún yẹn sí àkíyèsí pé nǹkan tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó. Ẹ wá ní máa rò nítorí pé ẹ ń ṣe àánú fún onítọ̀hún yẹn kẹ́ máa wá fi sọ̀rọ̀ sí. Nítorí ẹ̀ YouTube tí ẹni ẹlẹ́ni tó fi ń survive, tó fi ń educate àwọn ọmọ Yorùbá, tó ń ra data nígbà tó ń ṣẹ̀yìn ilẹ̀ kúkú fún lówó data, kí wá ní ká bara wa jẹ́, ká fara wa jábọ́. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Àṣàkẹ́. Máa wá play ìgbà tí a gbé ìkànnì yìí tá a tún ṣe, nígbà tó gbé yìí tá a ti ṣe gbogbo videos tí gbogbo education tá a ti educate àwọn ọmọ Yorùbá lórí Yorùbá World Media láti 2021. Ẹ dẹ̀ wo ṣùṣùn nítorí pé èèyàn kan tó mọ̀ jù yín lọ ó bọ́ sí position, ó bọ́ sípò, ó dẹ̀ ń ṣòótọ́ pẹ̀lú ẹ̀. Ẹ dẹ̀ ṣe kí ni, ẹ gbé wálẹ̀. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn pẹ̀lú yín. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Àṣàkẹ́ tí wọ́n sọ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn lórí YouTube channel wọn. Àṣàkẹ́, ẹ gbóhùn sókè, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ sister wa Àṣàkẹ́ kó bá wa sọ̀rọ̀. Ẹ lọ bá òkú sùn kí wọ́n tó ṣẹ́ṣó fún yín. Àwọn orí tí ó ṣẹ̀ tẹ́ ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀, ìṣẹ̀dá wọn gan kò ní jẹ́ kẹ́ ẹ ní àlàáfíà. Ẹ ní àlàáfíà. Ẹ rí owó ọ̀hún tán gan. Ìṣẹ̀dá wọn kò ní jẹ́ kẹ́ ẹ rí àlàáfíà ná owó yẹn. Wọ́n tẹ̀ ní. Ìṣẹ̀dá wọn kò ní súre fún ilẹ̀ tẹ́ ẹ pa wọ́n sí yẹn. Ó pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ní ìlọsíwájú nítorí ìwà ìkà tó ti pọ̀ nínú ìlú yẹn. Lára àwọn ìwà ìkà yẹn náà ni wọ́n ti ń hù lọ́wọ́lọ́wọ́ báyìí nínú Yorùbá Nation Saga. Ẹ̀yin ni wa mo ṣètò lánàá lálẹ́ àná lórí live show wípé ìkànnì wa o, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà o, àmọ́ bóyá wọ́n á tú ọwọ́ kúrò ń bẹ̀ o. Kété tá à ń parí ètò yẹn lọ́wọ́lọ́wọ́, mi ò kò tẹ̀ tí kọjá ìṣẹ́jú kan ni mo rí tí YouTube òun náà lè bá wa wò yẹn. Òun lè wò lórí fọ́nrán. Channel remove, wọ́n ti yọ channel wa kúrò
ìyẹn ni Àṣàkẹ́ TV show tá à ń sọ láti ọjọ́ wípé wọ́n rìpọ́tù ẹ̀ wọ́n ṣe kinní kan wọ́n ti padà yọ kúrò ṣé bẹ́ẹ̀ ṣe wá yọ yẹn báyìí ṣọ́kùnrin ṣáà ti balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbógun dìde ṣáni Àṣàkẹ́ ojú titi yín lọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ màá ní àǹfààní láti dárúkọ ẹnìkan Akalamangbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ dáadáa Akalamangbo máa ń sọ dáadáa ìwọ ọmọ yìí ṣáni ẹ̀yẹn ṣáà ń grow ni ó ṣáà ń lọ ni ó ṣáà ń lọ fẹ́fẹ́fẹ́ ni gbogbo wọn pátá nínú wọn ò dùn bí ìkànnì yẹn bí subscriber ẹ̀ ṣe ń pọ̀ ní ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ní November nínú world media ní last year púpọ̀ wọn náà ni wọ́n sọ àwọn ń jowú ẹ ní lọ́wọ́ ṣe YouTube ẹ torí YouTube ẹ yẹn gan làwọn torí ń jowú ẹ àwọn kan táwọn ti bẹ̀rẹ̀ kó tó dé gan àwọn ò ní irú YouTube tó níyẹn àwọn ò ní irú subscriber yẹn àwọn ò powó lórí YouTube so ọkùnrin ṣáà ti balẹ̀ báyìí ṣé ara yín ti balẹ̀ ṣé kò ṣáà sí wàhálà mọ́ ẹ ṣáà ti mú Àṣàkẹ́ TV show channel ẹ ti lọ jòkó ti àwọn tẹ gbéṣẹ́ fún àwọn tẹ gbé iṣẹ́ èrè lọ́wọ́ pé kí wọ́n wá yọ ọ́ ṣáà ti yọ ṣé kò sí wàhálà mọ́ ṣé kò sí ọ̀tẹ̀ mọ́ Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀ pẹ̀lú ìlara 5 and 6 àwọn tó ń jìjà agbára tí nìyẹn o kí la wá ń sọ pẹ̀lú wọn Nàìjíríà kí la wá ń sọ pẹ̀lú ẹ̀yà tí wọ́n kó wa papọ̀ tá a jọ sọ èdè kan àwọn tá a jọ ń sọ èdè kan nìyẹn o ìlara yìí pọ̀ tó jẹ́ wípé ní gbogbo ọdún tó kọjá wàá máa gbọ́ ìgbà wo ló dé ìgbà wo gan ló darapọ̀ gbogbo èròǹgbà wọn ni pé ìgbà wo ló darapọ̀ tó ti ní adúrú subscriber yìí bẹ́ẹ̀ oníkálukú pẹ̀lú ìṣẹ̀dá ẹ̀ ni oníkálukú pẹ̀lú àyànmọ́ ẹ̀ ni oníkálukú pẹ̀lú nǹkan tó gbé sọ́wọ́ ni èmi ò ní bá yín wá fìkan bọ̀kan nínú wá parọ́ fáwọn ènìyàn ètò tèmi ń ṣe ó yàtọ̀ sí ìtẹ̀yìn ṣe gédégbé kò sí lọ́kànkan nínú nǹkan tí mo wá fi ń ṣètò mi ò lè gbé àkáǹtì síta kan máa wá dáwó sí mi ò fi àkọ́ gbá àkáǹtì síta kan wá dáwó sí rí bá a ṣe ń parí ètò yẹn lánàá àjọ jòkó ṣètò ni wọ́n jòkó ti ètò yẹn tá a jọ ṣe tán ni bí mo ṣe ń dìde báyìí lórí ètò yẹn ni mo rí pé channel remove lẹ́yìn ìgbà tí YouTube ti mú notification wà lọ́sàn wípé another 7 days o pé wọ́n fún mi o immediately yẹn tí mo ń ṣètò tán lálẹ́ àná ni wọ́n yọ òun náà lẹ́wọ̀n yẹn pé channel remove ẹ̀yin ènìyàn wa mo fi àkókò yìí mo fi rọ̀ wá wípé orí kan nìtẹ́ ti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí Àṣàkẹ́ Akọ́mọlédè. ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ lẹ́nu sísítà mi Àṣàkẹ́ ẹ bá wa lọ sórí YouTube channel Àṣàkẹ́ Akọ́mọlédè ẹ lọ bá wa subscribe síbẹ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ ti mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ òun ni mo ṣe ń ṣe la ṣe ń ṣe fídíò yìí ní orí ìkànnì Odùduwà World Media because ìkan lára wa ni Àṣàkẹ́ tí wọ́n jẹ́ vice fún èmi Yágbóyájú ọkùnrin púpọ̀ ní orí ìkànnì Odùduwà World Media ẹ bá wa subscribe sí Odùduwà World Media ẹ bá wa subscribe sí Àṣàkẹ́ TV show Masbi ẹ jẹ́ kó máa lọ sókè ọ̀dọ̀ Àrólé 1010 ẹ jẹ́ kí channel wọn kó máa lọ sókè kí orí máa fọ́ wọn dáadáa Àdìtú ẹ bá wa lọ subscribe sí orí channel Àdìtú ẹ bá wa subscribe sí orí channel brother mi yìí ní Kútọ́nù màá gẹ̀tì channel wọn fún yín very soon lágbára Elédùmarè ẹ bá wa lọ subscribe sí channel wọn mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ màmá wa kan orúkọ wọn màmá wa Ọ̀yáwọlá wọ́n gbìyànjú àdìde láti ibi tí a tá ń gbé àdìde a lọ bá àwọn complaint tí wọ́n fún Àṣàkẹ́ ní strike mẹ́ta mo fi orúkọ mo fi bo channel yẹn ní àṣírí nítorí pé àwọn ìkànnì tí wọ́n ń ṣe dáadáa ní orílẹ̀-èdè Yorùbá ni ilẹ̀ Yorùbá òun ni wọ́n establish ara wọn sí mo wá èmi yìí mo gbìyànjú mo ṣe gbogbo everything tó yẹ kí n ṣe láti make sure pé a get contact ẹni tó ní tó jẹ́ founder ìkànnì wọn ìyẹn complain wọn a find the contact ẹni yẹn a ti ń bá wọn communicate pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú kíní kan kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọn reply o until tí a tó get contact ẹni tí ó founder of that particular complaint nìyẹn wọ́n sọ fún mi pé kí n ṣe PDF gbogbo nǹkan tí mo kọ yìí pé òun ò sí ní operation òun ò kí n operate òun ò operate but you can be the founder of a complaint
But at the same time, you have people that you have put in place that are capable to work and deliver. So ẹni tó ní company ò ní pàṣẹ fún wọn pé dandan ẹ lọ ṣe. So ó ní kí lẹ́ni yẹn wá ṣe, ó ní kí n try òun á gbìyànjú agbára òun. Èèyàn tó ní company nìyẹn tí ò mọ bó ṣe ṣẹlẹ̀, tí ò mọ nǹkan tó ṣẹlẹ̀, ó ní kí n má worry, send me the PDF of exactly what you wrote to me, what you sent to me. Put it and address it to the managing director of this particular company. Àṣebẹ́ o. Ká tó wá ṣe bẹ́ẹ̀, ká tó ṣe yẹn, èmi àti màmá yìí tí màá fi àwòrán wọn kẹ́ lè rí evidence of bí a ṣe dìde tó tá a lọ physically láti lọ ṣe kíni, láti lọ solicit fún Àṣàkẹ́ ní pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú, ní ṣe bẹ́ẹ̀ mọ́, kò ní ṣe bẹ́ẹ̀ mọ́, kò ṣe pé bóyá ó gbé láti fi ṣe ìjàmbá fún yín, ó gbé pé nǹkan tí ẹ̀ ń sọ ní èdè òyìnbó kóhun translate ẹ̀ ní èdè Yorùbá, ní èdè abínibí, kò kúkú sọ ní èdè English, ó play fún àwọn èèyàn, ó preview ẹ̀, which is allowed on YouTube. A lot of people are doing it on YouTube. You preview other people's content just to showcase that this is exactly what I'm trying to explain to you ní èdè Yorùbá. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún yín ní èdè Yorùbá, òun ni nǹkan tí ẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ mi yìí. So bí wọ́n ṣe ń present nìyẹn ní orí YouTube dẹ̀ allow ẹ̀. But wọ́n intentionally video tí ó ti pẹ́ láti 2024 ẹ wá ń fún ẹni yẹn ní strike mẹ́ta lẹ́ẹ̀kan náà ní ọdún 2026 tí a wà yìí. Ẹ jẹ́ kí n fi màmá wa Ọ̀yáwọlá fún àǹfààní ẹ̀yin tí ẹ bá mọ̀ wọ́n. Ìkan nínú former Yorùbá World Media ni wọ́n jẹ́, tí wọ́n ṣe kíni, tí wọ́n fi ẹ̀ta inú yọ àwọn náà kúrò nínú ẹgbẹ́ yẹn. Màmá wa yìí wọ́n dìde, wọ́n pè mí, wọ́n ní chairman wa, ẹ jẹ́ ká ṣe nǹkan, ẹ jẹ́ ká gbéra, ẹ jẹ́ ká lọ síbẹ̀. Lílọ bíbọ̀ màmá yìí ló gbé. Kí Ọlọ́run kó bá mi fi kẹ́, kó máa bá mi fi kẹ́ màmá yìí, nítorí pé èèyàn tó nífẹ̀ẹ́ ìran ọmọ Yorùbá ni. Wọ́n dìde, a jọ lọ síbẹ̀, a plead, a bẹ̀bẹ̀, a ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe pẹ̀lú wọn ní company yẹn kankan, tí ò bá ń ṣe pé èèyàn kan wà behind pé ẹ má yọ strike yẹn kúrò, ẹ jẹ́ kó gbé wálẹ̀, àníṣe ẹ jẹ́ kó gbé wálẹ̀. Dandan definitely tẹ́ ẹ bá mọ̀ mí as one of the staff of Oduduwa World Media, tí ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ẹ mọ̀ mí gẹ́gẹ́ bí chairman Yorùbá Oduduwa World Media, dandan ni tí èèyàn kan bá, for example mo fi ń ṣe àpèjúwe ni o, tí èèyàn kan bá ṣẹ̀yìn, ẹ lè sọ pé ẹ jẹ́ kí n pe Yágbóyájú nítorí pé ní contact Yágbóyájú, nítorí pé ẹ mọ̀ pé Yágbóyájú á fẹ́ ṣe ìfẹ́, maybe wọ́n pa irọ́ oríṣiríṣi, gbogbo irọ́ ta ti gbọ́, gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú láti ṣe kíni, láti ṣe jàǹbá fún àwa gangan, àti àwọn tó tún ṣe kíni, tí wọ́n ń sọ òtítọ́ ọ̀rọ̀, tó ń bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ pé ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ má jẹ́ ká ṣe báyìí. Nǹkan tá a gbé dání yìí, nǹkan tó yẹ ká base lé lórí ni. Ẹ̀dẹ̀ wá mú wa, ẹ̀sọ́ wá dọ̀tà. God bless you màmá wa Ọ̀yáwọlá, ibikíbi tẹ́ ẹ bá wà, Ọlọ́run á máa fi kẹ́, ìkẹ́ àti ọlá á máa fi kẹ́ yín ní agbára Elédùmarè. Ẹ ṣé gan, God bless you. Ẹ jẹ́ kí n wá fi fídíò fọ́nrán tí mo ṣe nígbà tí wọ́n gbé Yorùbá World Media wálẹ̀, just like bí wọ́n ṣe gbé Àṣàkẹ́ TV show yìí bó ṣe gbé wálẹ̀, láì lo content oní content. Kí ló lè fà á nípa pé wọ́n gbé abọ́ sí position of chairmanship of Yorùbá World Media, chairmanship of Yorùbá World Media, ó wá dogun, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun, wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n gbé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí ò da fún YouTube channel yẹn, ni pé àwọn máa bà tẹ́nà títẹ, wọ́n á bàjẹ́ kanlẹ̀ ní, tí wọ́n ò dẹ̀ bà títí yín jẹ́. Ẹ wá fẹ́ bá ṣebí at the end of the day kí lẹ ṣe, ẹ yọ wá lága. Mo ò rí ibi tí wọ́n ti ń ṣerú ẹ̀, pé kí èèyàn kan ní monopoly power láti yọ chairman kúrò nínú ẹgbẹ́. Mi ò rí ibi tí èèyàn kan ti máa ní monopoly power tó máa yọ vice chairman kúrò nínú ẹgbẹ́. Mi ò rí ibi tí èèyàn kan máa ti ní monopoly power tó máa yọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun kúrò nínú ẹgbẹ́. Ẹ̀yin yìí kan náà lẹ yọ bàbá Àròpẹ̀rẹ̀, ẹ̀yin yìí kan náà lẹ yọ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ takuntakun sínú movement Yorùbá Nation. Gbogbo ẹ̀ wá di gbọ́n mi sí omi òtó. Mo sọ ní orí Motivate, mo ní gbogbo wa la ní ọwọ́ níbẹ̀.
bí Yorùbá nation self determination bó ṣe dà lẹ́ni ó sì máa da gbogbo ẹ̀yin kàńdá tó wà nínú ìrẹsì gbogbo yín la máa gbọ̀n kúrò lẹ́yọ kọ̀ọ̀kan fúnra yín lẹ máa lọ fúnra yín lẹ máa quit fúnra ara yín báyìí lẹ máa jáde kẹ máa ní wá lára èèyàn méjì èèyàn mẹ́ta èèyàn márùn ó lè gba orílẹ̀-èdè Yorùbá fún wa wàǹṣà kọ́lé yín ẹ jẹ́ kí n wá play fọ́nrán yẹn kẹ́ ẹ lè wo pé ẹ rí i pé ó wà similar to nǹkan tí wọ́n ṣe fún Àṣàkẹ́ ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu chairman former Yorùbá World Media but present Odùduwà World Media. Fídíò tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi immediately tí wọ́n shut down Yorùbá World Media ní ọdún 2025 May 29 òun ni wọ́n gbé YouTube May 30 ni wọ́n gbé YouTube yẹn wálẹ̀ May 31 ni mo ṣe fídíò yìí tí a ṣí ìkànnì tẹ́tí ń wò wáyé tá a ṣí ó ní wọ́n lára within 1 week wọ́n bá wa gbé sókè àwọn èèyàn bá wa subscribe àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bá wa pín pé àwọn gbọ́dọ̀ gbé Yorùbá World Media wálẹ̀ o wọn gbọ́dọ̀ gbé Yorùbá World Media nítorí pé kí ni èmi ò tẹ́ ẹ mọ̀ pé nítorí pé a bọ́ sí position tí wọ́n sọ pé a fi ẹnu gbéra wa síbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ fídíò yẹn. tí a bá ń sọ pé a fẹ́ gbara wa sílẹ̀ tí a bá ń sọ̀rọ̀ nípa ìjàngbara oríṣiríṣi àwọn challenges la máa rí nínú ìrìn àjò yẹn àwa ní àníṣe kíni ní àníṣe kíni là ní give up tá bá give up tá bá tí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì tó bá wọnú ayé wa òun ni wọ́n máa ṣe kíni ó jẹ́ wípé wọ́n ti conquer wa nìyẹn fún ìdí èyí mo ní fẹ́ kí gbogbo àwọn ìran Yorùbá kí a ṣe kíni kí a banújẹ́ lórí pé wọ́n gbé Yorùbá World Media YouTube channel wálẹ̀ mo fẹ́ fi àǹfààní yìí fi sọ fún yín pé ìkànnì yìí òun ni a pè ní Yorùbá World Media Backup channel wa tí a ti create pé should in case of necessity tí nǹkan bá ṣẹlẹ̀ if so if yẹn òun ló wá ṣẹlẹ̀ so therefore mo fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá káàkiri ní gbogbo ilẹ̀ gbogbo àgbáyé kí ẹ ṣe kí ni kí ẹ bá wa subscribe sí YouTube channel ẹ jẹ́ ká jọ wọ́n lójú pé a ní give up a ní gbà a máa continue láti máa sọ̀rọ̀ nítorí pé wọ́n mọ̀ pé ìkànnì Yorùbá World Media ìkànnì ibi tí bàbá wa Bánjí Akíntóyè tí a bá fẹ́ jáde fún rally pé ìkànnì yìí wọ́n ti mọ̀ wípé ìkànnì yìí òun ni bàbá wa Professor Bánjí Akíntóyè ni wọ́n máa lò láti fi announce pé ilé tó lọ ilé yá èèyàn ọmọ Yorùbá ó yá ẹ ṣe kí ni ẹ jẹ́ ká jáde fún ìwọ́de tó ṣe pàtàkì fún ìran Yorùbá 20 years to come 50 years to come a fẹ́ kí wọ́n gba orísun wa òun la ṣe ń polongo la ṣe ń jìjàǹgbara tí ó dẹ̀ jẹ́ ẹ̀tọ́ gbogbo àgbáyé ni ẹ̀tọ́ wa ní self determination ẹ̀tọ́ wa ní láti liberate ìran wa láti protect ilẹ̀ wa láti protect oúnjẹ wa láti protect èdè wa kí wọ́n má bàa gba èdè wa lẹ́nu wa kí wọ́n má bàa gba orísun wa orísun ilẹ̀ Yorùbá orísun ògo adúláwọ̀ gbogbo àgbáyé òun ni ìran Yorùbá jẹ́ so therefore gbogbo plan láti pa wá lẹ́nu mọ́ àwa là ní gbà wọ́n dẹ̀ sọ pé tí a bá débi ṣúṣú nǹkan kan á là ó máa là fúnra rẹ̀ ni á là fúnra rẹ̀ nígbà tó bá là fúnra rẹ̀ ìgbà yẹn ni gbogbo àgbáyé máa mọ̀ pé ìran kan wà tí wọ́n ń pè ní ìran Yorùbá ìran ògo adúláwọ̀ so therefore mo fẹ́ kí gbogbo wa kí a wo fídíò tí wọ́n ti torí ẹ̀ gbé Yorùbá World Media wálẹ̀ wọ́n yọ pátápátá tí ẹ̀ tẹ́ ẹ̀ lè rí ní anywhere ní orí ayélujára so ìdí nìyí tí a fi ṣe kí ni ta fi ní bá. òun ni ẹ ti gbọ́ lẹ́nu chairman Odùduwà World Media nígbà tí wọ́n gbé Yorùbá World Media former Yorùbá World Media kó tó di pa wá change sí Odùduwà World Media nítorí pé ìkànnì tí a gbé òtítọ́ sọ́wọ́ ìkànnì
Yorùbá World Media yẹn ó ti ní lot of stains, lot of ìbàjẹ́. Àwọn kẹ́nimánì, àwọn tí wọ́n fẹ́ kí ẹnì kankan kó gbérí, wọ́n ṣàfẹ́ kó jẹ́ pé àwọn nìkan náà ni. Ṣé understand? So ìkànnì yẹn ẹ wo, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Fídíò tẹ gbọ́ tán yìí for your information, kó lè dàbí kó má dàbí pé bóyá mo ṣẹ̀ṣẹ̀ ṣe ni mo mọ̀ọ́mọ̀ ṣe ni. Ẹ jẹ́ kí n fi screenshot, I mean ẹ jẹ́ kí n share screen kẹ́ lè rí nǹkan tí à ń sọ̀rọ̀ nípa èyí, so that a lè yé yín yégéyégé pé tòótọ́ ni wọ́n mọ̀ọ́mọ̀ ni wọ́n ṣe gbá ni. Màá fi déètì ọjọ́ tí mo release a video yìí, this particular video tá a play tán yìí, màá fi déètì ọjọ́ tá a release ẹ̀, màá fi wọ̀nyí ní àìpẹ́ yìí nísinsìnyí. Ẹ máa wò lórí ìkànnì wa, òun lẹ̀ ń wò yìí, òun ló wà ní ìsàlẹ̀ pátápátá yẹn. Tẹ́ bá wò ẹ rí pé ọdún kí la pé yìí, year 2025, year 2025, òun ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ on the 30, òun lẹ̀ ń wò yìí, on the 30, òun ni the last video, what you need to know about Yorùbá World Media, nígbà tí wọ́n gbé channel yẹn wálẹ̀. So kí la wá ń sọ ẹ̀yin ìran Yorùbá, ẹ wo, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ká fi yá Ọlọ́run, ká fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ lọ, gbogbo tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Àwa ò ní olódì kankan, àwa kàn ṣe kí ni, a kàn ń gbìyànjú ni. Ìjàngbara àìtí ìjárí, mi ò dẹ̀ fẹ́ kí àwọn èèyàn kan ṣe kí ni, kí wọ́n sọ̀rọ̀ sí bàbá wa olóyè Sunday Igboho. Tó bá jẹ́ pé ìwọ náà ń kọ́, kí ló fẹ́ ṣe? So everybody have self-esteem and self-determination, but nǹkan tá à ń pè ní pé téèyàn bá ti wà nínú ìrìn àjò nípa pé a fẹ́ jìjàngbara, ìjàngbara ó yàtọ̀ sí self-esteem. Self-esteem òun ni pé ìfẹ́ inú ti tèmi, òun ni mo fẹ́ ṣe. Self-esteem nípa pé ok, ìwọ tí o ò bá fẹ́ ṣe Yorùbá nation mọ́, dandan ni kó declare rẹ̀, kó sọ pé ibi tó ń lọ leléyìí o, but oníkálukú ní planning tí àtàrẹ̀. But ẹ jẹ́ ká fi ara wa sípò bàbá wa Chief Sunday Igboho, tí wọ́n lọ ṣe kíni, tí wọ́n lọ bà dúkìá wọn jẹ́. So ẹnikẹ́ni tó bá ń sọ pé ṣebí olóyè Sunday Igboho wọ́n ti ń ṣe kíni, wọ́n ti ń support Tinubu, dandan ni kí wọ́n support Tinubu, nítorí pé ẹni tó bá ṣe ni lóore, ọpẹ́ ni ó yẹ kó dá. Gbogbo ìyà, gbogbo mọ bó ṣe rí, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ wà nínú ipò tí olóyè Sunday Igboho tí ó bọ́ sí nígbà tí ìṣòro yẹn dé, nígbà tí àwọn ìjọba wèrè Buhari tí wọ́n ṣe fún Chief Sunday Igboho. Èèyàn kan wá ṣe kíni, ọmọ Yorùbá kan wá sọ pé ok, òun ṣe kíni, òun yọ̀ǹda ẹ̀ máa bọ̀ nílé. Kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá? Ẹ ṣe jẹ́ aláìmoore tó jẹ́ wípé tẹ́ ẹ fẹ́ kí ó máa jọ mí lójú. So kò tẹ́ yẹ ká máa sọ̀rọ̀ síbẹ̀, ó yẹ ká jẹ́ kí ìmọ̀ ọgbọ́n inú wa kó jẹ́ kẹ́ ní understanding yẹn. Ọ̀rọ̀ eléyìí yàtọ̀ sí ẹni tó sọ pé òun fẹ́ restructuring, ó yàtọ̀. Ẹni tó sọ pé òun fẹ́ wọ́n Nàìjíríà, ó yàtọ̀. Ẹni tó lọ campaign fún olóṣèlú tó dẹ̀ wà nínú self determination, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé ìwọ ti rí ìṣòro tí Chief Sunday Igboho ní ni tó fi yàbàrà? Jẹ́ kó dún ẹ wò kó lè mọ irú position, irú nǹkan tó tí bàbá wa olóyè Sunday Igboho tó go through. Èmi wà pẹ̀lú wọn, gbogbo nǹkan tí mo ní láyé láti fi support wọn, máa fi support wọn. Even kò sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́, ẹni tó yẹ ká máa bọ ká máa yẹ́ sí ni, òun ni olóyè Sunday Igboho. Tuale bàbá mi, mo kí yín, ẹ kú ìgbìyànjú, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú gbogbo ìgbìyànjú tẹ́ gbìyànjú fún ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá wa lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ Yorùbá, pé àtẹ̀sí ní àwọn alágbára kan tí wọ́n gbójú, tí wọ́n gbóyà láti ṣe kíni, láti jáde fún ìran Yorùbá. Àwọn kan ṣáà nágbára tí wọ́n lè jáde, àwọn kan ṣáà nágbára tí wọ́n ní dúkìá, tí wọ́n ní gbogbo nǹkan tí èèyàn ní láyé, tí wọ́n lè sòótọ́rọ̀, tán lè sòótọ́rọ̀ pẹ̀lú ìran Yorùbá láti gba ìran wọn sílẹ̀. So therefore ẹ̀yin èèyàn wa, ẹ bá wa ṣe kíni, ẹ bá wa subscribe sí channel yìí. Ní fi eléyìí a máa fi ṣe àlọ. Dẹ̀ tún máa rí wa gbọ́ dáadáa lórí ìkànnì yìí ní òrèkóòrè. Ẹ jẹ́ ká fi eléyìí ká ṣe fi ṣe kíni, ká tún fi ṣe welcome back
fún yín láti ṣe kíni kẹ́ lè rí àwọn ìpèníjà tí a wà ní Odùduwà World Media tá à ń fojú rí ní abẹ́lẹ̀ ní abẹ́ aṣọ nǹkan tó ń jó wa lábẹ́ aṣọ tí kò yé àwọn èèyàn gbogbo forces àwọn ọmọ mi wọ́n ta mí lọ́fà ni kò ilé yìí ò ṣe pé confam but kò wá ara ọmọ mi ló wọ̀ nítorí pé ó sùn tì mí níbi tẹ́mi sùn tí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàlẹ́ tẹ̀ lórí kíni lórí pé a fẹ́ bọ́ sí position a fẹ́ ní recognition ẹ fẹ́ ṣòótọ́ pẹ̀lú àwọn ọmọ Yorùbá self determination tẹ́mi gbé dání no going back ni Yorùbá nation gangan lèmi ọmọ Yorùbá ni mí so anything that has to do with any other thing mi ò fẹ́ náwó sí ẹ má pè mí sí ó bẹ́tà kí n kú kí n má support nǹkan mi mọ́ kó jẹ́ pé nǹkan yìí self determination tí mo believe lé lórí pé nǹkan tó máa jẹ́ kí ìran Yorùbá kí wọ́n níláárí kí wọ́n nílọsíwájú òun ni ká dá dúró ká kúrò nínú ẹ̀yà tí wọ́n dá wá pọ̀ mọ́ àwọn ẹ̀yà Yíbò ẹ̀yà Haúsá ẹ̀yà Fúlàní tó jẹ́ pé ìran mẹ́ta péré òun ni ó ń jẹ́ wọn Nàìjíríà ìran Yorùbá ìran Yíbò ìran Haúsá nísìnyìí ìran Fúlàní ti join very soon àwọn ìran míì náà wọ́n máa wá claim right ní orílẹ̀-èdè tá a wà yìí nǹkan tá a ṣe ń sọ pé ká tètè jára wa lọ́rẹ́ ká tètè kúrò nínú ìdè tí it takes the thing of the spirit to understand the things of the spirit tí mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn tó dẹ̀ ti rí tí Ọlọ́run ti gbé dìde pé nǹkan yìí máa ṣẹlẹ̀ o ẹ tètè dìde kẹjìjàgbára fúnra yín ìkan nínú wọn òun ni bàbá wa Professor Banji Akintoye ìkan nínú wọn òun ni bàbá wa Architect Akínọlá George ìkànnù wọn òun ni bàbá wa àwọn bàbá wa gbogbo káàkiri both diaspora and home ẹ ṣé gan tí ẹ padà sẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá God bless you orúkọ tí tèmi kò yí padà Kọ́mi Lamidi Àkànbí Yágbóyájú and see you on the next one ó dàbọ̀ ẹ ṣé gan. ẹ̀yin èèyàn mi gbogbo ojúlala kan fi ń sọ́rí a ò ní bọ́ sọ́wọ́ agbénipa lákòókò òkú lórí dorí ẹ̀mú tá a wà yìí bẹ́ẹ̀ la ò ní kọ́ sọ́wọ́ àwọn agbénipa mọ́ gba ransom gbogbo ṣùgbọ́n tó bá bára rẹ nínú ewu bó jálu ìdágìrì lójijì bóyá ẹ̀rù ló sì ń bá ọ nínú ọkàn rẹ wípé ewu ń bẹ lóko ló ń gẹ́ níbi tó wà ọkàn rẹ ò sì balẹ̀ rárá káyà sókè gbàgbé ohun tó yẹ kó ṣe ìwọ sá ti gbìyànjú láti tẹ Gbàjarì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́gán tó o bá ti ṣe yìí àwọn aṣọ́lù tó wà lágbègbè ibi tó o bá wọ̀ yọjú sí ọ láti dóòlà rẹ kúrò nínú ewu ìdágìrì tó bá wà mọ́ làágùn jìnnà nípa bó ṣe lè lo Gbàjarì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ gbìyànjú kó lọ sí Play Store kó download Gbàjarì SOS ló bá tán bákan náà lẹ́tí lè jàǹfààní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹbí yín gbogbo tí wọ́n fi mọ ibi tí ẹ wà gan ní pàtó fàlàyé síwájú sí ẹ lè pè tàbí kẹ́ WhatsApp +234 811 592 7048 Gbàjarì tètè lọ download tirẹ̀ o.